I'm tired though. I want to go and rest. Ta ló gbé báàgì sí bí báyìí? Ẹ ra mà. Ubu ẹ? Èmi ni mà. Yóò bó báàgì yẹ. Ṣé ẹ yóò rí pé gíláàsì rẹ̀ àbẹ́lẹ̀ jẹ́ tébù tó gbé sẹ́nu ọ̀nà lé? Mo ṣáà ti gbé kúrò mà. Má tó wá gbé kúrò tẹ́lẹ̀ kí ló gbé báàgì sí bẹ́ẹ̀ fún kí ló tó gbé. Ṣé ló jẹ́ bí tébù? Obìnrin ìwọ náà tún ni. Ó ti gba etí mi. Ó ti gbá ẹ létí. Tiẹ̀ ti ta. Yé bàbá ẹ má bínú. Bàbá ẹ má bínú, ẹ má bínú. Kí mi ṣe ọ́? Ká bàbá ẹ pẹ̀lẹ́ mi mọ́mọ́ ẹ dìde ní ẹjọ́. Mọ́mọ́ yìí. Ẹni tó fẹnu pẹ̀gùn òjò, ìní ó forí ara rẹ̀ délé. Ó ti wọlé ológbòjò nù. Kálọ̀ kálẹ̀ tó mọ̀. Ń bọ̀ Lájídé, Ìwájídé, wọ́n máa lọ léntí ẹ̀, máa lọ léntí ẹ̀. Oró bí ata, àjànà bí ọ̀fà, ibikíbi tẹ́ ẹ bá wọ̀. Fọ̀rẹ́. Ìwọ iṣẹ́ tí mo ṣe láti yọ ọdún yìí. Ó fẹ́ bàjẹ́. Ìwọ ni wọ́n rán sí mi. Ǹdẹ́lẹ̀. Ta ni wọ́? 3319 ọkọ̀ tó kán lu mí ń jò ní tí ẹ ó ta. Ṣé Ẹran mi lélẹ́yìí. ẹran rẹ̀ dà? Ó rẹ̀. Ọ̀dẹ́rẹ̀. Ó ti lùkùn tipẹ́. Ó ti fún ọgbà ayé gan. Ó ti tò sà lórí mọ́lẹ̀. Mo rán. Tiẹ̀ ti ta. Yeah, let's go, Daddy, so that we meet him at home. Now your mama you dey follow talk. Mama Tani. Ọmọ yóò máa tẹ̀lé lẹ́kọ̀ọ́ rárá. Ẹbí yóò lẹ́kọ̀ọ́ rárá. You slapped him. I slapped you. Wọ́n dé báyìí, ó máa tún wọ́n tẹ̀wé. Òní ìyá bó ṣe wà yí ọmọ kọ́ ọmọ ẹ̀rí. Ẹ̀rí bó ṣe rí. Kò ní ìyá bó ṣe wà. Ẹ̀rí. Amúnigún ni ọmọ. Amínugún ni ọmọ. Ẹ̀rí. Tí bá ṣe pé mo rí pé ó rẹwà lọ́mọ ọmọ bàbá dáadáa ni ẹni. Bá mọ ohun tí ń bá ṣe fún ẹ. Daddy, she's the one that beats me. Inter friends ni. Bàbá ẹ má dá lóhùn o. Mi bí tiẹ̀ o. Àdínà bí tiẹ̀ o. Ó fẹ́ ṣubú lẹ́nu géètì. Mo wá gbà mú pé kó máa ṣubú ẹ̀rí tí mo tún sìn wálé. Ìwọ obìnrin náà tún ni. Èmi kọ́ o. Ó ti pẹ́ tó o ti ń bẹ yìí lágbọ̀gbọ́ tó o ti ń kọ̀rọ̀kọ̀rọ̀ sálẹ̀ tí ẹ ti ta lórí. Tó o bá kúrò níbi tó wà ilé ó lanu gbé ọ mi. Ẹ má bínú bàbá. Wọ́n ti bínú. Bàbá ẹ má bínú no vex. Bàbá ẹ má bínú no vex. I don't vex.